أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. orúkọ mi ni Imam Alfa Yusuf Imadola. Èyí tí wọ́n ní kí a sọ̀rọ̀ lé lórí òun náà ni àwọn àlàyé tí ó ń bẹ fún imam ní jíjẹ. Àwọn àkàwò ni wọ́n ní kárí ká tó yányàn ní aṣíwájú. Kí ni àwọn ìgbésẹ̀ tí èèyàn ó gbé kó tó di pé yóò di imam? A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Lákọ̀ọ́kọ́ ni pé ìmáàmù ní jíjẹ adé kan ni kíyàn jẹ́ ìmáàmù látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah. Jásí pé Ọlọ́run Ọba Allah náà ní dẹ̀mọ́ dé ní adé yìí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ń bẹ Ọlọ́run Ọba Allah pa ọ́ pàtàkì ìjẹ́ aṣíwájú, pàtàkì jùlọ ìjẹ́ ìmáàmù. Nítorí pé táwa lọ nínú Suratu Isra àyà 70 Ọlọ́run ní yawma nad'u kulla unasin bi imamihi. Ọlọ́run ní ọjọ́ kan bọ̀ tí ṣe ọjọ́ gbé al-qiyama. Nad'u kulla unasin bi imamihi. Ọjọ́ tí a máa pè kálukú jáde pẹ̀lú ẹni tó bá jẹ́ aṣáájú pẹ̀lú ẹ̀. Ìjẹ́ wọ́n pè ní aṣáájú iná ni tí Olúwa sọ láyé yẹn aṣáájú ẹ̀sìn ni ti ṣe aṣáájú gẹ́gẹ́ bí ìmáàmù. Jíjẹ́ ìmáàmù yìí ní tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí ni pé ká tó wá lè sọ pé bóyá èèyàn jẹ ìmáàmù, kí ni àwọn kan tí a rí ní ara rẹ̀ táàfin lé pétọ̀ lágbájá ọ̀tọ̀ lẹ́ni tá lè yàn ní ìmáàmù ní aṣíwájú. Alákọ̀ọ́kọ́ nínú àwọn kan tí a lè rí ká tó fìyàn jẹ ìmáàmù tí ṣe aṣíwájú òun náà ní taqwallah, ìbẹ̀rù Ọlọ́run lákọ̀ọ́kọ́. Torí pé ìbẹ̀rù Ọlọ́run iná ni ó máa wúlò lára ẹni tá fẹ́yàn ní aṣíwájú gẹ́gẹ́ bí ìmáàmù. Tí ìmáàmù bá ti ní ìbẹ̀rù Ọlọ́run yóò máa sọ̀rọ̀ pẹ̀lú tọ́lọ́run ní ká sọ, yóò máa sọ̀rọ̀ pẹ̀lú tọ́bọ̀ òfin ẹ̀sìn súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam. Iná ni ìbẹ̀rù Ọlọ́run. Bí ẹ bá ti wá ní ìbẹ̀rù Ọlọ́run iná ni ó fi máa darí àwọn èèyàn lọ sí pé tọ́lọ́run sọ rèé àti tánìgbà Muhammad sọ ń pa rẹ̀ sallallahu alaihi wasallam. Àzáàlì ẹlẹ́kejì nínú tí a gbọ́dọ̀ rí láàrin tá bá fẹ́ tì síwájú gẹ́gẹ́ bí ìmáàmù òun náà ni alìhílímù. Torí pé ìmọ̀ ó ṣe pàtàkì láwùjọ débi wípé bí ó bá sí ìmọ̀ lára ìmáàmù tí ṣe aṣíwájú yóò mẹ́hẹ fáwọn tí bẹ lẹ́yìn rẹ̀ náà. Tí yẹn túmọ̀ sí pé kìí ṣe ọgbọ́n orí ní ẹfí máa ṣe kí ní ẹfí máa yẹ̀yẹ̀ ní ìmáàmù. Wọ́n rí pé tó fẹ́ jẹ́ ìmáàmù yẹn jẹ́ tó ṣe kí ní ọjẹ́ tó ní mímọ̀. Ìmọ̀ rẹ̀ afẹ́lẹ́kọ̀ọ́kan ó ní ta'allam ya fataha farijalu aibun wa muqasatun wa saibun akirun. Ìmọ̀ ó ní ṣe pẹ̀lú tabafẹ́ yẹn ìmáàmù, tabafẹ́ yẹn aṣáájú nínú ẹ̀sìn bí láti jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ jẹni tí ó ní ìmọ̀. Ìmọ̀ yìí bóyá kọ̀bùlí yìí gbé ni àbí ìbàdí yìí gbé. Ìmọ̀ iná ni ó fi ṣàkóso àwọn nǹkan tó bá ṣe pé ni tó bá fẹ́ wọlé nínú ẹ̀sìn. Bóyá ń kírun lọ́wọ́ àwọn mistake kan gbé, ìmọ̀ náà ni ó ṣe pé ni iná ni ó fi tó. Tí ó bá ti ní mímọ̀ yẹn jàmá, ìmọ̀ yóò ṣe pé ni àìnímọ̀ yóò padà fìyà jẹ. Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fáwọn èèyàn jọ pé ayu annas inni imamukum fala tasbiquni bi ruku'i wala bi sujudi wala bi qiyam. Ànábì sọ fún gbọ́rọ̀ àwọn èèyàn pé tọ́ ayu annas ẹ̀yin yẹn tí mo dójú kọ yìí inni imamukum èmi ni aṣíwájú yín o. Tí túmọ̀ sí pé Ànábì sallallahu alaihi wasallam náà ṣe kéni ó pàtàkì tí wọ́n pè ní ìmáàmù ní aṣíwájú. Torí pé tó jásáájú tọ́lọ́yìn fún iná ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wá ní inni imamukum èmi ni ìmáàmù yìí omi lásáájú yìí o. Fala tasbiquni bi ruku'i. Tá a bá ń kírun lọ́wọ́ ibi ìrun Ànábì sọ̀rọ̀ ń parẹ̀ yẹn o, kéde jáwọ́ kan tó kú o. Fala tasbiquni bi ruku'i. Tá a bá wà lórí ìrun tí n bá ti rùkú ẹ̀gbọ́n rùkú, tí n bá ti forí kalẹ̀ ẹ̀gbọ́n forí kalẹ̀. Bẹ́ẹ̀ náà ni tí n bá ti dìde bóyá níbi rùkúrù ni àbí níbi ìforíkalẹ̀ ni gbọ́dọ̀ dámọ̀ràn pẹ́sẹ̀ kí ni o gbọ́dọ̀ dámọ̀ràn pẹ́sẹ̀ tí bá ti ṣe.
ẹni tó bá wá ṣe tí máàmù ò tí ì ṣe lórí ìrun ẹ̀ ti bàjẹ́ nìyẹn. ìyẹn túmọ̀ sí pé ìjẹ́ aṣáájú ìmáàmù ó ní í ṣe pẹ̀lú kéèyàn kéèyàn ní mímọ̀ ìlẹ́lẹ́kejì. ẹlẹ́kẹta nínú tí wọ́n ní agbọ́rọ̀ rí lára ká tó tíyàn síwájú pé a máa jẹ ìmáàmù iná ní alhadilu onídéédé. àrígbẹ́ tó jẹ́ máàmù yìí ó jẹ́ onídéédé kìí ṣe pé báyà tí ń bẹ lẹ́nu mi ní kẹ́ ẹ gbọ́ ìsámá tẹ̀lé wà lò. ẹni tá bá fẹ́yàn ní máàmù gbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ jẹ́ alhadilu ẹni tí ó jẹ́ onídéédé tó já sí pé wọ́n máa kẹ́kọ̀ọ́ nítorí dá lára rẹ̀ pé àwọn máàmù wà nù. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní innal mu'mina aw innal imama yujahidu bi zayfihi wa lizanihi. ẹni tó bá fẹ́ jẹ́ ìmáàmù gbọ́dọ̀ jẹ́ onídéédé kò gbọ́dọ̀ jẹ́ tó já sí pé yóò máa fi ọ̀rọ̀ pamọ́ láti sọ òdodo fẹ́ tó bá ṣe tí ò dá. yóò máa ṣe kíni o yóò jẹ́ kẹ́ni tó ṣe dáadáa ṣe kíni yóò jẹ́ kọ́ máa pé tọ́ ìtẹ́ ṣe yìí dáadáa ni o ẹni tó kọ́ ṣe dáadáa lánàá láyé Ànábì sallallahu alaihi wasallam èrè tó jẹ́ rèé ẹ tẹ̀síwájú nínú dáadáa ní ṣíṣe. bẹ́ẹ̀ náà ni kò ní dájú pé yóò jẹ́ pé yóò rí pé nìkan sábúrú yá máa fi gbò pé tábà ní ká sọ̀rọ̀ sí ẹ ní ìsìn wọ́n lè mọ́ kí a mọ́ wọ́n lè mọ́ àwọn mọ́sáàsì mọ́ etí wọ́n retí lọ́dọ̀ aṣáájú kó ṣe kí ni ọjọ́ òní déédéé. kò ní jẹ́ tí wọ́n máa gbẹ́bí faláre kò ní jẹ́ tí ó ṣe kí ni tí wọ́n máa gbé àre fún ẹlẹ́bí. ẹlẹ́kẹrin tó ní í ṣe pẹ̀lú kátíkẹ́ni ká tó yẹ̀yàn ní ìmáàmù aṣíwájú òun náà ní ìjọmọlúwàbí. ọmọlúwàbí ṣe pàtàkì débi wípé tí wọ́n bá bá ìjọmọlúwàbí láàrin èèyàn jàmá afẹ́lẹ́kọ̀ọ́ kan nínú wàkámú orin yakumu makoma abudin wàkámú abudin yakumu makoma orin. wọ́n lè pèèyàn lẹ́rú bì kan ó lè di aṣáájú lórí àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n pera wọn lọ́mọlúwàbí lọ nígbà tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá dé onímọ̀. ìyẹn túmọ̀ sí pé tẹ́rú bá jẹ́ onímọ̀ ìjẹ́ ẹrú rẹ̀ kò túmọ̀ sí pé kò lè jẹ́ aṣáájú lórí àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n pera wọn lọ́mọlúwàbí tí wọ́n dé onímọ̀ lọ àbí tí wọ́n kó tó láti fi já ṣáájú. Ànábì sallallahu alaihi wasallam Ànábì kó Mákà nígbà tó lọ́wọ́ bá aláàyò ọ̀dá fún kóyàwó Ànábì kó Mákà máa lọ sí Madina. Ànábì dé Madina ìta Ànábì kọ́kọ́ béèrè ń gbò dé Madina ni pé ìbò láàpọ̀lé ọlọ́run sí. òun náà wá ti ìgbà láti kíni láti máa jẹ́ aṣáájú lé wọn lórí. ìyẹn túmọ̀ sí pé tí wọ́n fẹ́ pílẹ̀ mọ́ bá Ànábì èso ọmọ Madina ni ìjọ wọn lọ pé kọrí bàbá rẹ̀ àgbọ̀ láàyè. ṣùgbọ́n wọ́n rí àwọn tí wọ́n mọ̀ pọ́ di sọ́lọ́ Ànábì sallallahu alaihi wasallam kò béèrè pé ibo la fẹ́ kọ́lé sí níbí ìdájú kọ́kọ́ béèrè nígbò dé Mádínà ni pé ibo la fẹ́ kọ́lé ọlọ́run sí tó mọ̀ pé ilé ọlọ́run òun ó tún pé àwọn èèyàn síbi tọ́lọ́run ọba Allah. bákan náà nínú àwọn ọ̀kadà tó gbọ́rọ̀ rí lẹ́lẹ́karùn-ún tá a fi gbọ́rọ̀ yan aṣáájú iná ní pé kí ni o ẹni tó bá jẹ́ ìmáàmù gbọ́rọ̀ jẹ́ tí ò ní tẹríba ọgbọ́rọ̀ jẹ́ alágídí inú torí pé abẹ́lẹ́kọ̀ọ́ kan sọ fáfá wọ́n sọ fún ọmọ ẹ̀ pé onídà yìí takabura inna Allaha manikuhu wa huwa libasu lahu lil marhi makruh. ìtí wọ́n ń pè ní agídí kéèyàn má jẹ tó já sí pé yóò ní tẹríba kì í ṣe pé tẹríba kó ní ẹ̀kọ́ máa ṣe ẹlẹ́sà ẹlẹ́sà kọ́ máa kólẹ̀ kọ́ máa ṣe kọ́ máa sọ́wọ́ tó ọ̀bá lè kólẹ̀ náà àìkólẹ̀ rẹ̀ ń kí àwọn èèyàn ní kìtì rẹ̀ fún yóò tiẹ̀ kólẹ̀ kí wa yóò tiẹ̀ dọ̀bálẹ̀ fún wa ó sì kí wa ní ìkí tó múnú wa dùn nítorí pé àìmọye ẹlòmíràn ti ń dọ̀bálẹ̀ fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lóòótọ́ dájú pé ń dọ̀bálẹ̀ yẹn ni ìjẹ́ àpẹẹlẹ tí ń pẹ́lẹ̀ yẹn fi ṣe kéde ìjẹ́ bẹnu ọkàn rẹ̀ ẹ wọ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí kálukú sọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ń jáde lórí ahọ́n rẹ̀ ni ìjẹ́ bí ṣe ń sọ jáde lórí àwọn síbẹ̀ ní bẹnu ọkàn rẹ̀ náà. àwọn kan wọ̀nyí ni wọ́n ní agbọ́dọ̀ rí lórí ká tó ṣe kéde ká tó yan ìmáàmù ẹgbẹ́ jẹ́ ìmáàmù torí pé nínú sọ̀rọ̀ tá ń lọ yìí ìlú bàjẹ́ débi pé ayé bàjẹ́ débi pé ẹ̀ẹ́dẹ̀ ló mẹ́ pé àfáà ni bẹ́ẹ̀ ti pínlẹ̀ àfáà jẹ́mà ọjọ́ àfáà lójú àwọn èèyàn ni níwájú ọlọ́ọ̀bà láàkì sáfà. Ànábì náà sallallahu alaihi wasallam Ànábì ní inna Allaha yubghidu kulla alimin bid dunya ja'ilin bil akhirah. Ànábì lọ́rọ̀ tẹ́ wọ́n yubghidu alimin yóò ní yubghidu kulla alimin bid dunya. Ànábì ní Ọlọ́run ọba Allah ń bínú yóò máa bínú lórí àwọn tí wọ́n pera wọn láàfáà láyé ẹ̀tọ́ jẹ́ àfáà láyé lójú gbogbo ayé ló ti jẹ́ àfáà o
ja'ilin bil akhirati ayé tí ń jàfà iṣẹ́ tí sì ń fayé rẹ̀ ṣe náà òun ṣiṣẹ́ kó fẹ́ fi pàdé lọ́dọ̀ iṣẹ́ ìmọ̀kan ní ṣe gbọ́ wà láyé tí ó túnmọ̀ sí wípé ìbínú ọlọ́wọ́ máa bẹ lórí ẹni tí wọ́n pè láàfà láyé tá a wà yìí ṣùgbọ́n àárín òun àtọ́nà òṣèké ni ọ̀bọ́lọ́ ń gírì gbangba rẹ̀ ni wọ́n ń wò ọkọ rẹ̀ wọ́n òṣèké ni wọn ò dá mọ̀mọ́ ìyẹn túnmọ̀ sí pé ká tó lè yẹ imam àwọn bá àwọn nǹkan ìlara rẹ̀ nǹkan àkọ́kọ́ òun náà nìbẹ̀rù ọlọ́run tí a bá ti ní bẹ̀rù ọlọ́run lára imam jama ṣé bẹ̀rù ọlọ́run bẹ lára rẹ̀ tí a ti di pé tí wọ́n lè kọ́ sí ìbẹ̀rù ọlọ́run lára rẹ̀ ní ọlọ́tọ́ káyọ̀ ní imam ẹlẹ́kejì òun náà ní ìmọ̀ yìí lágbára débi pé bí èèyàn bá lọ fi àìmọ̀ kan jẹ aṣáájú wallahi yóò máa dáwọn èèyàn lónìí torí pé aláìmọ̀ kan ní tí ó máa bàjẹ́ nú ẹ̀sìn yóò pọ̀ ju tí ó fọkàn sí pé òun tó ń ṣe lọ ẹwọ̀ bọ̀rọ̀ èèyàn lónìí ní ìsìn ẹlòmí ní nítọ̀ ọlọ́ni kò ló ń wá sí àbúrú ọlọ́ni ẹ máa jẹ máa mú kò ní yẹ̀nà náà tọ́lọ́ ní a máa jẹ kò ní yẹ̀nà náà tọ́lọ́ ní a máa mú wọ́n kà ní ọlọ́run tó ní a máa jẹ kó ní a máa mú gan nítorí kó fẹ́ ní star ọlọ́run ní ẹ máa mutí ọlọ́run ní ẹ máa ṣe kíní kankan kẹ̀kẹ́ wá foríjì no tọ́lọ́ sọ̀kọ́ yẹn àìnímà rẹ̀ débi tó yẹ kó ní dé ìnidàsẹ̀ ní fi ń ba nǹkan jẹ́ tó fọkàn sí pé òun tó ń ṣe àwa lẹ́lẹ́kẹta òun náà ni alhadilu ẹ̀ǹpa afẹ́yẹn ni máa ń gbọ́dọ̀ jẹun ní déédéé kì í ṣe pé ìmáàmù ń kọ́ wọ́n máa ti tíráfù láti bí ọ̀sẹ̀ méjì ńlẹ̀ ya àmàrí ẹ̀ lè níbo ní wàá lọ ibi àlọ́ òye wa o ti sọ ní pé ṣe bí ọ̀pá òkú ni òun náà abóhùn ṣe wáyé inú kọ́lá ní òfin ẹ̀sìn ẹ̀ǹtàyàn ni aṣáájú ìmáàmù ọgbọ́dọ̀ jẹ́ tí ó ṣe kí ni tí wọ́n máa wà lé àwọn abẹ́lẹ̀ ọba àdékẹ́ ọlá kó túbọ̀ fara dẹ̀ wá lórílẹ̀-èdè wa yìí tó bá fara dẹ̀ wá kí àwọn tí àwọn ìmáàmù náà ń ṣe ìmáàmù fún kí wọ́n tún lè mọ pàtàkì tí wọ́n ń pè ní ìmáàmù láti kí ni láti máa tọ́jú ìmáàmù ní òfin lè jẹun tí ò dáa ní òfin lè ṣiṣẹ́kúṣe ní òfin lè ṣe kí ni ní òfin lè ṣe dáadáa tí a máa ń pàtàkì ìmáàmù gbogbo wo lè sùn kákọ́ níbi kan náà ilé ọ̀nà ibi tiẹ̀ ilé ọ̀nà tiẹ̀ ìmáàmù ẹ bá ká ọmọ wa ní kí ẹ máa pọ̀ síbi tọ́lọ́wọ́ bá là tó túmọ̀ sí pé ẹ̀kọ́ pọ̀ tá a kọ́ tọ́lọ́ ní kákọ́ lára níbi sallallahu alaihi wasallam fẹ́ tó bá fẹ́ ṣe kí ni ẹ bá fẹ́ jèrè nítorí náà sọ yìí pé ẹ bá fẹ́ pàdé wọn lọ dáadáa ó ní àríkọ́ṣe eré ń bẹ tá a lè kọ́ lára níbi sallallahu alaihi wasallam ẹ bá ti lè kọ́ yóò jèrè ni. àwọn adé ẹlẹ́kẹrin òun náà ní kí ìmáàmù ọjọ́ ọmọlúwàbí kìí ṣe tẹ́lú ó máa kùn àwọn ọmọ ilé máa ṣe ìmáàmù sí máàmù lẹ́pàá àwọn ilé àwọn èsè ìmáàmù mẹ́wọ̀n tẹ́ pé àgbọ̀ ọ̀pọ̀ ti mú nǹkan yóò títí ó ti bàjẹ́ wọn tó gorí múbá tí wọ́n máa pariwo ká ìmáàmù pa ilé yìí nǹkan ọ̀pọ̀ irú sìgá tí máàmù rè wọn ní káyọ̀ ló ní bá ní ìmáàmù bákan náà ni pé ẹni tó jẹ́ ìmáàmù gbọ́dọ̀ jẹ́ tó ṣe kí ni tí ó rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ torí pé bọ́lá ní sàlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní òjíṣẹ́ gbogbo ayé ọlọ́ni wà nábì wá fìdí janahaka liman taba'aka minal mu'minin bá a ti ṣe ọ́ lánàbì tá a ṣe ọ́ ní òjíṣẹ́ àwọn ọlọ́run lọ ànábì sallallahu alaihi wasallam wá fìdí janahaka liman taba'aka minal mu'minin ọlọ́ni rẹ̀ ìyá apá rẹ̀ ńlẹ̀ fún kẹ́ni o fún àwọn tó bá tẹ̀lé ọ nínú àwọn ẹrú àwọn ọlọ́run títúmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ tó ní kó ń jẹ́ imam kọ́ á máa ṣe garagara sí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí abẹ́rẹ́ tí èsè mùsùlùmí abẹ́lọ́wọ̀n bá àlekí ọlá ọlọ́dàkùn bá ti gbọ́ yìí àtàwátà sọ àtàwátà gbọ́ mọ́sà sínú òkun faríire fún wa lálẹ́ yàtàrí kíámà járí ìyọnu tó yẹ pé gbogbo tá tó yẹ ṣe náà ká lè fi rí ìyọnu ọlọ́ náà ni ìrun tí wọ́n ní ká kí àwẹ̀ tí wọ́n ní ká gbà sàká tí wọ́n ní ká yọ kódà ájì tọ́lọ́wọ́n bá aláàpá wá láti pé ká lọ tá a bá ní kápá rẹ̀ a gbọ́dọ̀ ṣe nítorí kankan ju wípé ma umiru illa liya'budullaha mukhlisina lahu din agbọ́dọ̀ sàwọn kan ẹni torí kí ni bí a fi ń wá ojú rere ọlọ́wọ́ bá àlá agbọ́dọ̀ kírun nítorí pé kankan lásà kírun torí pé kí ni o a fi ń wá ojú rere àná ọlọ́pọ̀lọ́ ń pa wá láṣẹ rẹ̀ ni abẹ́lọ́wọ́ bá àlá ọ̀yí tí a sọ yìí lọ́dà pọ́sàjárí gbọ́ ọlọ́run bí ti ń gbé tí ọ̀tún wá wọlé mẹ́jọ gbà tó jáde ọlọ́run á má jáde sí gbọ́ wọ́n láì ní pé méjì ọlọ́run àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ wa yìí náà tí wọ́n wá tẹ́ gbé ètò ẹ̀sìn jáde káàkiri ọlọ́run má fi àdánwò má fi kàn wọ́n di ẹ̀sìn mú wọ́n gbé òkú ẹ̀sìn pé bí islam ó ṣe máa lọ a máa ba ọ̀pọ̀lọpọ̀ àfáà nínú jẹ́ nígbà tí àwọn aláfáà bá ṣe kẹ́ tí ń jà takò tẹ́ ń takora wọn nínú ẹ̀sìn lọ́ọ̀láìn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí ogun akárí kí á lè jòkó káwọn pé tá à ń ṣe bọ́lọ̀ ṣe sí ní ká ṣeré ṣé bá níbi ṣe fílẹ̀ fún wa rí sallallahu alaihi wasallam torí pé gbogbo téèyàn bá ṣe iná lè yọ lọ jábọ̀ rẹ̀ fọlọ́wọ́n bá là
abẹ́lọ́wọ́ bá lékè ọlá máa ṣe ọlọ́run jáde máa ṣe má débẹ̀ ọlọ́run jáde débẹ̀ kó láì ní pé méjì gbogbo tá a ṣe tá a fi rí bínú rẹ ọlọ́run jáde ṣe tá a bá ti ń ṣe ọlọ́run wa kó mẹ́ tá a bá ti ṣe ọlọ́run jáde débẹ̀ kó láì ní pé méjì ọlọ́run gbogbo àwọn ẹni ọlọ́run àwọn àgbàlagbà ní gbogbo àgbáláyé tí wọ́n di òkú ẹ̀sìn ọlọ́run bá láàmú ọlọ́run dàpọ̀ má jọ yẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ àwọn táwa jẹ́ ọmọ wọn náà ọlọ́run àbíọ́ bí ọlọ́run ti ṣe bí ṣe ti wá lẹ́sìn má dá padà já kẹfẹ́ gbẹ̀yìn ayé wa wọlé àìní pé méjì ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifuna wassalatu wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim.